gbàdúrà yìí o ẹ ò ní bí wèrè lọ́mọ o ọmọ yín ò ní ya wèrè àmì o. ìyá ọmọ yìí dá ọmọ wò 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 wọ́n ní Lizzy lórúkọ ẹ̀. wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀. ó mà ti wọjà ó ti ń bugi jẹ kò sẹ́ni tí ó lè bù ó máa ń parọ́ ọmọ wọn a máa búyà oníyà abú bàbá ó bàbá ọmọ tí ò ní tìjú Lizzy olè ìyá Lizzy yìí dà ìyá Lizzy yìí dà ọmọ àbí ìbàbẹ́ ìyá wèrè yìí dà wọ́n ló ló pa bàbá ẹ̀ wọ́n ló ló pa ìyá ẹ̀ ọmọ ìrọ̀kírọ̀ kò sọ̀rọ̀ tí ó lè sọ ó lẹ́nìkan ò lẹ́yìn ṣé wọ́n gangan lẹ́yìn ọmọ ẹ̀wọ̀n wà kárí Lizzy bàbá rẹ̀ dà ìyá ẹ̀wọ̀n wà kárí olóńgbìyà oníyà Lizzy ọmọ àbí ìbàbẹ́ ẹ má sọmọ Lizzy ẹ má sọmọ Lizzy olè ìdúmọ̀tà góòlù lójí níbẹ̀ ìwọ̀n bá mú lólè Lizzy ó máa ń parọ́ jayé ó máa ń lo fake life onífò lẹ́yìn ọrùn oníkúrú náà lábẹ́ ó tún gbọ́kàn lọ́kàn ó sọ di ìbẹ̀wù dání ọkùnrin ló máa láya tó máa sanwó orí ẹ̀ Lizzy ló lọ lọ́kàn ó tún sanwó orí ẹ̀ ẹ má sọmọ Lizzy o ẹ má sọmọ Lizzy o olè ní Lizzy olè ní Lizzy abanilójú jẹ́ ọmọ burúkú ni ọmọ àdánù ni Lizzy ẹ̀yin ọkùnrin gidi ẹ má lọ fẹ́ Lizzy o ó gbà bí a máa yé ẹ má sọmọ Lizzy ó máa parọ́ mọ́ wọn a tún máa gbéyàn ṣépè Lizzy ọmọ burúkú ni olórí ibú ni kò ṣe bá rìn kò ṣe bá dòwò pọ̀ onígbèsè bọ́rùn ààyè èpè ti já Lizzy ẹ wá wojú Lizzy ẹ wá wojú olè. so wá rí eléyìí tó sọ kalẹ̀ já wá dá padà sórí àwọn ọmọ ẹ̀ fún mi ìṣẹ́jú kan a máa dá padà sórí àwọn ọmọ ẹ̀ orí àwọn ọmọ Ìyábọ̀ orí Bíọ́lá Adébáyọ̀ àtọmọ ẹ̀ já sáré dá padà èyí tó rọra sọ yìí so wá rí pé fíìmù yẹn ti ń dùn orí bó ti ń dùn ìwọ náà sọ pé ọmọ orí pé ọmọ ló sọ ẹ má sọ ọmọ yín Lizzy ọmọ Lizzy yẹn so pé ìwọ ló kọ́kọ́ wá fọ́mọ ìwọ ló kọ́kọ́ wá fọ́mọ èmi kọ́ mo kọ́kọ́ wá fọ́mọ ẹ̀ mo ti wá ń gbádùn ẹ̀ báyìí ó rí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣó ẹ̀ láàárọ̀ yìí jẹ́ ìsáré ṣe dá padà pápá ìwọ àti Ìyábọ̀ Alice Òjó àti Bíọ́lá Adébáyọ̀ Àrẹ̀jàn Lukman ọmọ olówó Gẹmọ ọmọ bíbí inú wúlẹ̀ mọ̀tò fún mi 1 minute fẹ́ wá àkọ́kọ́ lọ. California Paradise City làbá máa pè ní ìlú tuntun ìbẹ̀jìlẹ̀ kílẹ̀ dọ̀s ló wà bẹ́ẹ̀ ni bá rà kò ní kábàámọ̀. gbogbo orí ní dùnmọ́ mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tún lẹ́jọ́ lórí àmọ́ mú ní fẹ̀dọ̀ lórí òróró bí ẹnìkan ti fọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó wọ kòkó ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n padà lé ẹjọ́ lórí ìkóralẹ̀ àtìlé àtọwọ́ ogún ẹ̀ ó jókòó gbà. ọmọ yìí dá ọmọ wò. Àrẹ̀jàn ọmọ inú bíbí wúlẹ̀ mọ́tò àbẹ̀jẹ́ mo kò ṣẹ̀dá ẹ̀ níbi tó bá wà sáré tètè ká kó máa bọ̀ mo kò ṣẹ̀dá gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ìwọ ọmọ èmi ò mọ̀ mo kò ṣẹ̀dá ẹ̀ o Àrẹ̀jàn Lukman ọmọ olówó Gẹmọ mo kò ṣẹ̀dá ẹ̀ Ìyábọ̀ Alice Òjó ọmọ ológun ìfẹ́ túká tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín ẹ free o tó bá jẹ́ pé Ìyábọ̀ àti Bíọ́lá Adébáyọ̀ àti Ìyábọ̀ àti Àrẹ̀jàn àti gbogbo yín pátápátá tẹjọ gángọ̀ lórí ogun yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àti gbogbo ìṣẹ̀dá tó bá wà Àrẹ̀jàn sí ẹ orin yìí mo pè ṣẹ̀dá yín ilé ọ̀gẹ́rẹ́ mọ̀ yín mi ò mọ̀ ni Àrẹ̀jàn gbogbo ọmọ tó tara ẹ̀ jáde pátápátá ló máa mọ ìgbẹ̀yìn wọn ló máa mọ òpin wọn tó máa ya wèrè Àrẹ̀jàn Lukman olówó Gẹmọ ọmọ bíbí inú wúlẹ̀ mọ́tò ìwọ àti Ìyábọ̀ Alice Òjó ọmọ bíbí inú Olúkùn Fẹ́túgà
àti Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé mo pè ṣẹ̀dá yín láàárọ̀ yìí àwọn ọmọ yín àjàwò Arejan tó bá gbígbọ́ ọmọ wàá mọ̀ pé gbogbo wọn Wúlé Mọ́tò Àbẹ̀jẹ́ gbogbo ọmọ tó tara ẹ̀ jáde àtọmọ ọmọ ẹ̀ ló máa mọ̀ pé wọn kó tó ráre jáde láyé. Ìyábọ̀ Alice Òjó tó bá ti jẹ́ pé wọn ló kọ́kọ́ wá fún mi kó o gbígbọ́ ọmọ wàá mọ̀ pé wọn ní wèrèwèrè wọn ní rèwerèwe wọn ló máa mọ̀ pé wọn àtọmọ ọmọ ẹ o àtọkọ ọmọ ẹ o ọkọ akúmọ ọmọ ẹ lórí Ìyábọ̀ Alice Òjó. Arejan ọmọ akúmọ ẹ lójú o ò ní rí ọmọ kankan o ò ní rí ọmọ kankan sí ẹ àwọn ọmọ ẹ á ya wèrè àwọn ọmọ ẹ á dẹni àkọtì Abbas tó jáde lánàá wọn máa gbé òkú ẹ wá bá ẹ nílé ní Arejan wọn ṣe gbé òkú Mohbad lọ bá bàbá Mohbad nílé àdàbí tó bá jẹ́ pé mi ni mo kọ́kọ́ lọ fún Arejan. Ọmọ tó jáde olórí burúkú tó jáde ìyàwó ẹ̀ tó jáde lánàá Arejan yàtọ̀ sí ọmọ Fatima nìkan ṣoṣo gbogbo ọmọ tó gbé fún ẹ àbí tó fi ẹkùn ẹ bí gbogbo wọn pátá ló máa mọ̀ pé wọn èyí dúró gẹ́gẹ́ bí ìjìyà fún tó ṣe fún èmi àti àwọn ọmọ mi èyí dúró gẹ́gẹ́ bí ìjìyà fún nǹkan tó o mọ̀ bẹ̀rẹ̀ tó o mọ̀ òpin ẹ̀ nítorí pé o fẹ́ lọ tọrọ bárà lórí social media ìwọ náà wò pé kó o lọ pa orí aláìṣẹ̀ bẹ́ẹ̀ ṣe ti ń pa wọ́n látẹ̀yìnwá. Lukman Arejan olówó Gẹmọ ọmọ bíbí inú Wúlé Mọ́tò Àbẹ̀jẹ́ ọkùnrin ló ṣàánú fún ẹni agbókù ọmọ sí obìnrin ló ṣàánú fún ẹni agbókù ọmọ sí kò sí gbogbo àwọn tó gbádùàtì fún ẹ pátá wọn á fi ọwọ́ tó fi gbádùàtì fún ẹ wọn á fi bí ọmọ wọn sí. Ìyábọ̀ Alice Òjó ó máa ráre jáde láyé ni o òkúta ti wọnú ọjà ẹ báyìí òkúta ti wọnú ayé ẹ báyìí òkúta ti wọnú ayé ọmọ ẹ Ìyábọ̀ Alice Òjó wàá yàgàn ọmọ wàá yàgàn owó wàá yàgàn ẹ̀mí gígùn wàá yàgàn nǹkan mèremère wàá yàgàn àlàáfíà wàá yàgàn aláàánú wàá yàgàn gbogbo nǹkan gidi láyé. Ìyábọ̀ bó o bá bí gbọmọ wàá mọ̀ gbẹ̀yìn wọn wàá mọ̀ gbẹ̀yìn ọmọ ẹ o ò ní rọ́mọ bu yẹ̀pẹ̀ sí ẹ lójú o máa ṣẹ̀sìn irúkú tó pa Mohbad ló máa pa gbogbo ọmọ ẹ ló máa pọ̀ ọmọ ẹ lójú irúkú tó pa Mohbad at peak of Mohbad ló gbé òkú ẹ lọ bá bàbá ẹ nílé Ìyábọ̀ Òjó at peak of your children and your grandchild wọ́n máa gbé òkú wọn lọ bá ẹ nílé ní rèwerèwe wọn ọkọ akúmọ ọmọ ẹ lórí Ìyábọ̀ Òjó ọmọ akúmọ ẹ lójú Ìyábọ̀ Òjó ọmọ akúmọ ẹ lọ́wọ́ Ìyábọ̀ Òjó àdàbí tó ẹ pé mi kọ́kọ́ lọ fún ẹ wàá rí nira o wàá jẹ koro àtàwọn tó ń gbèjẹ àtàwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó wàá rí koro wàá mọ̀ koro wàá jẹ koro wàá fomi koro wẹ̀ wàá sùn lórí ibùsùn koro wàá búrin koro ìfẹsẹ̀ kọ Ìyábọ̀ Alice Òjó ọmọ olúbùn fẹ́ túká wàá sun ẹkún kíkorò wàá sun àdásún àsunsún àrìnsún àdúrósún àbẹ̀rẹ̀sún akígbétòsún ìkáwọ́ lórí fẹsẹ̀ jọlẹ̀ kó máa lọ sínú ìṣẹ̀dá ìwọ̀ Ìyábọ̀ Alice Òjó ọmọ bíbí inú olúfúnmi ìfẹ́ túká. Jálajàla ni tewé ọ̀gẹ̀dẹ̀ Ìyábọ̀ jálajàla ló máa bá kú Arejan jálajàla ló máa bá kú tọmọtọmọ tó bá bí gbọmọ Arejan wọ́n máa pawọ́pọ̀ àwọn ọmọ ẹ lójú ẹ̀mí ẹ̀ wọ́n máa wo òkú àwọn ọmọ ẹ wá bá ẹ nílé ni àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ lọ fún ẹ. Arejan já túbọ̀ ẹ síwájú díẹ̀ sí. Ìyá ọmọ yìí dá ọmọ wò ìyá ọmọ yìí dá ọmọ wò ìyá ọmọ yìí dá ọmọ wò wọ́n ní Lizzy lórúkọ ẹ̀ èèlò ń jẹ́ bẹ́ẹ̀ ó mà ti. Ọmọ ẹ ya wèrè Wúlé Mọ́tò ìwọ̀nba tó kù kó lò láyé òkú ọmọ á jẹ́ kó ya wèrè òkú ọmọ á jẹ́ kí Wúlé Mọ́tò rìn láàrin ọjà gbogbo ibi tí Wúlé Mọ́tò ti wọṣọ dé ló máa rìn òwò díẹ̀ ní ìtókù kó jáde láyé ìyẹn Wúlé Mọ́tò Àbẹ̀jẹ́ ìyá tó bí ẹ lọ́mọ òkú ọmọ àti òkú ọmọ á jẹ́ kí Wúlé Mọ́tò ya wèrè òkú ọmọ á jẹ́ kí Ìyábọ̀ Òjó ya wèrè jù báyìí lọ òkú ọmọ á jẹ́ kí Ìyábọ̀ Òjó kó rí òwò ọjà ogun burúkú tó kọlu Olúbùnmi Fẹ́túgà tó fi ya wèrè kú láyé ẹ̀ ogun yẹn mo wá gbé ní lọ́pọ̀ mo gbé sínú ayé Ìyábọ̀ Òjó àti gbogbo ọmọ tó tara Ìyábọ̀ Òjó jáde pátápátá ẹja máa gbọ́dọ̀. Lizzy ó ti ń bu gígẹ́ Lizzy kò sẹ́ni tí ó lè bu. Arejan tó bá jẹ́ pé mi ni mo kọ́kọ́ wá fún ẹ free Ìyábọ̀ Òjó tó bá jẹ́ pé mi ni mo kọ́kọ́ wá fún ẹ free Arejan bó tó bá jẹ́ pé wọ́n ló kọ́kọ́ wá fún mi Wúlé Mọ́tò Àbẹ̀jẹ́ abugijẹ lórí ikú ọmọ tó máa tò tẹ̀lé lọ gbé fún nílé Wúlé Mọ́tò Àbẹ̀jẹ́ ẹ̀yà ẹ̀ abugi tútù jẹ lórí òkú àwọn ọmọ tó máa tò tẹ̀léra wọn lọ kà mọ́ nílé
ẹrù burúkú tí abiyamọ kì í gbé wọ́n gbé lọ ká Wúlè Mọ́tù wọlé ẹrù kan ṣoṣo lábíamọ kì í tú òkú ọmọ ni Wúlè Mọ́tù á fi ọwọ́ ẹ̀ méjèèjì á fi tú òkú ọmọ ẹ̀ àtòkú ọmọ ẹ̀ Ìyábọ̀ Alice Òjó á fi ọwọ́ ẹ̀ méjèèjì á fi tú òkú ọmọ ẹ̀ á fi tú òkú ọmọ ẹ̀ Fọláṣadé Sàríù ọmọ Kíkẹ́ lọmọ Ọmọlálùdé á fi ọwọ́ ẹ̀ á fi tú òkú àwọn ọmọ ẹ̀ gbogbo òṣèdá tó bẹ́ẹ̀ ṣí ẹ̀ fídíò yìí wọ́n á fi ọwọ́ wọn wọ́n á fi tú òkú ọmọ wọn àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ lókù àdàbí tó jẹ́ pé mo kọ́kọ́ wá fún Ìyábọ̀ Òjó lókù gbogbo ìṣẹ̀dá tó ń bá Ìyábọ̀ Òjó kọ́mẹ̀ntì kiri tó láwọn ń gbèjà Ìyábọ̀ Òjó kiri wọ́n á fi ọwọ́ wọn wọ́n á fi tú òkú ọmọ wọn wọ́n á fi ọwọ́ wọn méjèèjì wọ́n á fi gbé ọmọ wọn sí lásìkò tó bá láwọn fẹ́ jókòó àwọn fẹ́ jẹ wọn mọ́ wọ́n á lu òkú ọmọ wá bá wọn nílé ní gbèjègbèjọ gbogbo ìṣẹ̀dá èyí tí ò tí ì bímọ wọ́n á fi ọwọ́ gbé òkú ẹ̀ lọ fún ìyá ẹ̀ nílé ní gbèjègbèjọ ní àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín àdàbí ó jẹ́ òjè pé tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún àmọ́ tó bá jẹ́ wípé ẹ̀yin lẹ kọ́kọ́ wá fún mi tó jẹ́ pé Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ wá fún mi tó jẹ́ pé ìwà Arejan ló kọ́kọ́ wá fún mi bó bá bí gbọmọ wàá mọ̀ pé wọn Arejan ò ní jẹun ọmọ oúnjẹ ọmọ akòrò lẹ́nu ẹ̀ ó máa tàràkà kú ni ó máa ní stroke tó máa kú jálajàla tó máa kú ikú burúkú bá já ṣe ń kú tòun tòun burú lọ́rùn Arejan ẹsẹ̀ màálù méjèèjì ni wọ́n fi rìn lọ pàdé kú ẹsẹ̀ àwọn ọmọ ẹ méjèèjì àtàwọn ọmọ ẹ náà máa fi lọ pàdé kú òjijì Ìyábọ̀ Alice Òjó ẹsẹ̀ màálù méjèèjì ló máa fi rìn lọ pàdé kú Ìyábọ̀ ẹsẹ̀ méjèèjì ẹsẹ̀ àwọn ọmọ ẹ méjèèjì ẹsẹ̀ ọmọ ẹ méjèèjì ló máa lọ fi pàdé kú gbóná àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín lókù ẹjá máa gbé lọ. ó máa ń parọ́ ọmọ wọn a máa búyà oníyà. tó bá ti jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá parọ́ mọ́ yín ẹ free tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá búyà yín ẹ free àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ wá bú mi gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ìyá oníyà Arejan látẹ̀ni ló tún jára ayé mọ́ àìsàn tí ò gbóògùn àìsàn tí agbára owó ò ká kó lọ jókòó sínú ìṣẹ̀dá ẹ̀ láti èní lọ Ìyábọ̀ Alice Òjó ò tún jára ayé mọ́ àìsàn tí ò gbóògùn àìsàn tí agbára owó ò ká kó lọ jókòó sínú ìṣẹ̀dá àwọn Ìyábọ̀ Òjó Arejan ní rèwerèwe àwọn ọmọ ẹ ní rèwerèwe àwọn ọmọ ẹ Ìyábọ̀ Òjó ní rèwerèwe ọmọ àtọmọ ọmọ ẹ àìsàn tí ò gbóògùn aburú tágbára owó òká ó lọ jókòó sínú ìṣẹ̀dá gbogbo ọmọ tó jáde lára Arejan yàtọ̀ sọmọ Fátímọ́tù nìkan mo yọ ọmọ Fátímọ́tù mo yọ ọmọ Fátímọ́tù láti ọkàn mi láti inú ìṣẹ̀dá mi mo yọ ọmọ Fátímọ́tù nìkan ṣoṣo lẹ́yìn ọmọ Fátímọ́tù nìkan gbogbo ọmọ tó jáde lára Arejan àti tó bí fún àti tó gbé fún tí ò ń ṣe títí ẹ̀ ẹ̀yin ni mò ń darí ègún burúkú yìí ègún àdàbí ẹ̀yin ni mò ń darí ẹ̀ sí tó bá ti jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín ẹ free àmọ́ tó bá jẹ́ pé ilé kọ́kọ́ wá fún mi gẹ́gẹ́ bí ìyá oníyà tẹ́ ẹ wá fún àwọn ọmọ mi Arejan ẹ̀mí ẹ̀fọn òkè ń gún ẹ̀mí ò ní gún ikú burúkú ló ń bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ ikú burúkú abọ́ṣọ lọ́rùn Arejan ikú burúkú abọ́ṣọ lọ́rùn àwọn ọmọ ẹ̀ nírèwèrèwé wọn ikú burúkú abọ́ṣọ lọ́rùn Ìyábọ̀ Òjó nírèwèrèwé ikú burúkú abọ́ṣọ lọ́rùn gbogbo ọmọ tó tara Ìyábọ̀ Òjó jáde àtọmọ ọmọ Ìyábọ̀ Òjó. bàbá ọmọ tí ò ní tìjú lísì olè. tó bá jẹ́ wípé mo ní tìjú Arejan tó bá yẹ pé mo ní ìtìjú tí mo mind business ara mi èyí tó sọ yìí ó fi gba kú ọmọ láàárọ̀ yìí ó fi gba kú ọmọ Wúlè Mọ́tù tó bá jẹ́ pé tòótọ́ ni mo lọ sínú Ìdúmàtà tí mo lọ jalè Wúlè Mọ́tù ò free àmọ́ tí mi ò bá lọ ní Ìdúmàtà lọ jalè Wúlè Mọ́tù yìí tó kù kó kúrò láyé gbogbo ọmọ tó tara ẹ̀ jáde náà máa gbé òkú wọn wá bá ẹ nílé Ìyábọ̀ Alice Òjó tó bá yẹ pé tòótọ́ ni mo lọ ní Ìdúmàtà tí mo lọ jalè ó free o àmọ́ tó bá jẹ́ pé irọ́ nìwọ Ìyábọ̀ Òjó pa bó ṣe ń gbókù Festus wá ká ẹ mọ́lé náà máa gbé òkú Priscilla tẹ̀lé tó máa wá gbé òkú Rakim lé lórí téńté fún ẹ Ìyábọ̀ Òjó tó bá kè ní kọ̀ọ̀la kó o kọjú jáde láyé àbí kó o tàràkà jáde láyé kó sí bó ṣe lè pẹ́ tó láyé bó ṣe ń sìnkú Festus wàá máa sìnkú Priscilla wàá máa sìnkú Rakim ọkọ akúmọ́ Priscilla lórí ọmọ akúmọ́ Priscilla lọ́wọ́ Festus máa tàràkà kú ni lójú ẹ̀mí ẹ Ìyábọ̀ Alice Òjó tó bá ti jẹ́ pé irọ́ ló pa lórí kéèsì Ìdúmàtà Ìyábọ̀ Alice Òjó ṣé orí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó yẹn bó ṣe máa péjọ bẹ́ẹ̀ sìnkú àwọn ọmọ ẹ̀
lójú ẹ̀mí ẹ̀ nìyẹn tó ò ní oúnjẹ jẹ tẹ́bí máa pa ẹ́ bọ́mọ aráyé ṣe máa péjọ wọ́n yẹ péjọ ọdún mọ́ta ẹ̀ wọ́n ṣe máa bẹ́ ẹ péjọ sìnkú Rakim lójú ẹ̀mí ẹ̀ nìyẹn Ìyábọ̀ Alice Òjó ọmọ Olúmọ mi fẹ́ túká àdàbí ni mo gbé wá àdàbí lèmi gbé wá láàárọ̀ kùtùkùtù tó bá ti jẹ́ pé dùmọ̀tà yẹn Ìyábọ̀ òtítọ́ ni mo lọ bẹ̀ tí mo lọ jí góòdù àbí mo ṣe fake transfer àbí mo ṣe reverse transfer Àrẹ̀jàn tó bá jẹ́ pé dùmọ̀tà yẹn tòótọ́ ni mo lọ bẹ̀ lọ jalè whichever olè tó jẹ́ bóyá fake transfer reverse transfer àbí góòdù tó bá jẹ́ pé tòótọ́ ni mo lọ bẹ̀ lọ jalè ó free Àrẹ̀jàn àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pa mọ́ mi Àrẹ̀jàn tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ wá fún mi Àrẹ̀jàn kó o bí gbọmọ wàá mọ̀ òpin gbogbo wọn Wúlé Mọ́tù Àbẹ̀jẹ́ ìyá tó bí ẹ lọ́mọ bó bá jẹ́ pé igba ọmọ ló bí á mọ̀ òpin gbogbo wọn ní ìtókù kò jáde láyé yìí Wúlé Mọ́tù Àbẹ̀jẹ́ èmi pé ìṣẹ̀dá ẹ láàárọ̀ yìí o n tí mo fi ń bọ́ ìṣẹ̀dá ẹ ni pé kí ìṣẹ̀dá ẹ kó gbà ẹ láyè kó o mọ̀ òpin Àrẹ̀jàn kó o mọ̀ òpin gbogbo ọmọ tó jáde lára ẹ kó o mọ̀ òpin Àbáàsì kó o mọ̀ òpin ọmọ ìyàwó tí Àrẹ̀jàn gbé sílé kó o mọ̀ òpin gbogbo ọmọ ẹ àtọmọ ọmọ ẹ Wúlé Mọ́tù Àbẹ̀jẹ́ ìṣẹ̀dá ẹ̀ mo pè tó bá fi lè jẹ́ pé irọ́ ni Àrẹ̀jàn ń pa tó bá jẹ́ pé Àrẹ̀jàn ló kọ́kọ́ wá bá mi ẹ jẹ́ ká gbọ́ síwájú. ìyá Lizzy yìí dà ìyá Lizzy yìí dà ọmọ àbí bàbá ìyá Lizzy ó ti wà nínú kòtò ó ti kú ní kíákíá mo wá pe ìṣẹ̀dá ìyá Lizzy ní kíákíá mo pè é ibikíbi tí màmá mi bá wà kó mú bọ̀.